ẹ̀yin tèmi ṣé dáadáa ni mo bá yín. Mo mọ̀ pé àwọn àwòrán tẹ́ ń rí lọ́wọ́lọ́wọ́ lórí fọ́nrán yín yìí kò jẹ́ tuntun o. Tó bá sì jẹ́ tuntun ńkọ́, a jẹ́ pé èmi ni mo kọ́kọ́ mú ìròyìn náà wá bá yín nìyẹn. Gbajugbaja òṣèré ni Iyabo Òjó máa ní ọmọ rẹ̀ Priscilla náà mọ̀ tí ń retí ọmọ tuntun yìí. Gbogbo àwọn olólùfẹ́ wọn nínú wọn dùn, tára wọn sì yá káàkiri gbogbo ẹ̀rọ ayélujára ní àgbáyé nígbà tí ìròyìn náà jáde. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé láìpẹ́ ọjọ́ yìí ni Priscilla ló fẹ́ gbajúgbajà olórin kan ní Tanzania, ìyẹn Juma Jux. Wọ́n sì ti ń retí ọmọ tuntun báyìí o. Wọ́n ṣe ayẹyẹ ìrètí ọmọ tuntun tí àwọn olóyìnbó mọ̀ sí baby shower ní ìlú Canada, tí àwọn tó sì súnmọ́ wọn tó ń péjọ síbẹ̀ láti yayọ̀ ọmọ tuntun tó ń bọ̀ lọ́nà. Ẹ máa bá wa ká lọ kí ẹ wo bí inú Priscilla ṣe ń dùn tó ṣe ń yọ̀ sẹ̀sẹ̀. All right, everybody, please let's go back to our seats. Thank you very much. Let's go back to our seats.